ẹ wò ó níbi tá à ń sọ yìí fẹ́ǹsì wọn ga ìlérí lẹ́nu ẹ̀ àmọ́ tẹ́ bá dénú ilé yẹn àwọn èèyàn wà ó àwọn uniform man wọn wá síbẹ̀ àwọn alájọṣepọ̀ ẹni tó tún wà ní ibi tá à ń sọ yìí wọn ní uniform man ni ẹni tó níbi tí wọ́n sọ yìí wọ́n ní uniform man ni ó yá àǹtí ṣeun nígbà táwa débẹ̀ bàbá ní which work I go dey do yẹn only the work wey you sabi do most which work I sabi do most tí mo fẹ́ lọ ṣe ń bí báyìí àǹtí ṣeun bàbá fẹ́ mi náà ní yàrá tèmi nígbà tó fún mi ní yàrá mi wọ́n máa gbé pack of condom fún ẹ̀yìn wọ́n á máa tà bẹ́ẹ̀ tó bá ti ta òun ni tó bá ta márùn yẹn òun náà ni owó asanwó ọkùnrin márùn ó ní ìtàn sọ fún owó ọkùnrin kan bọ́kùnrin kan bá san 1000 bó kò fi sọ̀rọ̀ ni wọ́n ní àwọn máa gba 500 200 owó ilé 200 owó ọ̀gá àti 100 naira owó kọ́ńdọ̀mù so ẹlòmínú wọn torí pé wọn fẹ́ kí wọ́n ka kọ́ńdọ̀mù yẹn tókùn bá dẹ̀ lọ ẹ̀ márùn-ún pọ́tà kọ́ńdọ̀mù kẹ́ márùn-ún ló lọ ní ìfìdọ́jà kọ́ńdọ̀mù yẹn owó márùn-ún ló máa san wọ́n dẹ̀ máa àwọn ọkùnrin tó ń bọ̀ yẹn wọ́n ti kọ́ wọn gbọ́dọ̀ ra kọ́ńdọ̀mù wa so fẹ́ jẹ́ ni tó bá ń lọ so àwọn mẹ́nu wọn wọ́n ti ra kọ́ńdọ̀mù wa wọ́n á jí ìdá sápò wọ́n ní bó ṣe ń ṣe nìyẹn táwọn bá ti jí láàárọ̀ bá wọn ti gbà kámú àwọn máa jẹun àwọn tí ò mọ ọtí mu wọ́n tọ́ tí ń bẹ̀ wọ́n ta gbó ń bẹ̀ gbogbo smoke náà tà ń bẹ̀ wọ́n ní báwọn ṣe ń ṣe nìyẹn níta bá jí láàárọ̀ báyìí wọ́n máa bọ́ síta thank God we wake up o we no know the day wey na here we go die o wọ́n náà ti ṣe àwọn èèyàn kú síbẹ̀ àwọn tó pé wọn sùn táwọn sọ ìfẹ́ ìbàdàn gba àwọn táwọn ọdún wà ń bẹ̀ àwọn akóra àwọn jọpọ̀ ọmọ sùúrù lè làwọn ọmọ ajégúnlẹ̀ làwọn láti jẹ́ wọn bí wọn dá níbi ìbẹ̀ ṣá àwọn àjọ tó ti bá ti ń bá kẹ̀kẹ́ lára wọn àwọn máa dìde sí wọn no dey leave time again because tó bá ti rówó bẹ̀rẹ̀ san bóyá customer ò ṣe àbí customer complain pé ò yá tán dáadáa ò ṣùgbọ́n ògbóǹde bẹ̀ dáadáa ọmọ àbá wọn ǹjẹ́ ọmọ àmà nà ó ní ẹgbà tí hostel manager bí kìnìún manager bẹ̀ máa fi nà wọn àwọn ọmọ àdìgbò tí wáyé dèbí tà ẹ̀dínkọ̀ ẹni báwọn ṣe ní táwọn bá ṣe gbẹ̀tọ̀ tí máa yẹn bá dé báyìí bí wọ́n fẹjọ́ sùn máa yẹn máa nà ó máa mú bẹ́ẹ̀tì ó máa nà wọ́n ó máa nà gbà wọn papọ̀ máa tó rẹ́rìn táwọn fi tẹ̀lé ṣé wá rí òun tòun kọ́ọ̀bọ̀ tó yọ òun ò kí ń gbà ó ní gbogbo owó tó ń gbà yẹn òun máa ṣiṣẹ́ so wọ́n á ṣe léra léra pé òun ti ń ṣe tẹ̀lé àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ṣerú ẹ̀rí tó ń lọ kó lábẹ́ ìyá wọn ọmọ secondary school wà nù wọn tó ń lọ kó lábẹ́ ìyá wọn àwọn yẹn gangan lànà wọn ṣe òun jù òun lè òun ti ṣe é dáadáa ó náà ti ṣeun nígbà tí wàhálà ìwà pọ̀ jù nínú ibẹ̀ yẹn tí nínú ìpọ̀ lójú máa yẹn wá wájọ́ kan ló wá sọ pé kó pa àwọn ó pè jù kó tó fojú àwọn lé lọ kí ló dé tó fún àwọn bẹ́ẹ̀ rán sáwọn náà máa bára wọn sùn ni tí tó kó sọ̀rọ̀ àbára àwọn máa gbà ẹ wá náà bí ẹran ṣe fẹ́ pa àwọn ni ojú ẹ̀ báyìí máa yẹn ni pé àwọn ṣúùtù ní ṣúùtù bó ṣe náà báyìí ló ń dìde dìde létò òun wá fẹ̀mí wọn lè fáwọn ọmọlọ́mọ tó ń gbọ́n wá bòmó ìpèsà tó ń bá kú sínú kínní wàhálà máa ṣẹlẹ̀ àwọn tó máa jẹ ẹ̀ máa pọ̀ àwọn tó bá kú ń bẹ̀ wọn gbókun lọ fáwọn fámìlì wọn o wọ́n máa sin wọ́n síbẹ̀ náà ni o wọ́n máa sin wọ́n síbẹ̀ náà ni bá ti bọ́ sick ò take care rẹ̀ tí mọ́níjà bá ṣe kó yá tó bá mọ́níjà bẹ̀ sùn ò ní rógùn rà wọ́n máa ń tó oògùn bẹ́ẹ̀ o tó bá ní ìdògùn tó oògùn bẹ́ẹ̀ gbà tó wá yá wọ́n sọ pé what do you want wọ́n sọ pé òun ò sọ pé òun ò ṣiṣẹ́ nǹkan tó ń gbà wọ́n á ní òkè owó tó ń gbà yẹn wọ́n ẹni gbà tó ń sọ yìí òun ti lò 8 months o 8 months yá àti bàbá òun òun wọn bá sọ̀rọ̀ 8 months òun ti lò ń bẹ̀ wọ́n á ní òkè kọ́njọ kó fún òun ní space pé òun ò rówó kankan gbà tó bá rẹ̀ òun ò rí kankan rà wọ́n á ní òkè kó máa gbowó ẹ̀ nísì wípé kó wà ní ìcháàjì àwọn ọmọ ẹ̀ gbogbo ọmọ kó wà ní ìcháàjì àwọn tó ń kó wá fún alára òun ó lè wọ́n wà ní ìcháàjì wọn kò sí pé wọ́n dí àlọ́ lè nà wọ́n mọ́ ọ̀dọ̀ táwọn bá jẹ́ àbá àwọn àmúṣe kí àwọn akọ́ra mọ́ ṣiṣẹ́ pé ó ti fòun sọ̀gá wọn àwọn akọ́ra mọ́ṣẹ́ táwọn bá ti ṣe kíní kan àwọn máa pàkó òun yẹn onítọ̀ wọn bá lọ kó fún mọ́níjà owó ilé àwọn akọ̀rẹ́ tó ń fún wọn bẹ̀ bó ṣe ń ṣe nìyẹn bèbè wá jẹ́ láìfi bèbè wá mọ́ wọn lára eating cooking kíní kan ìjọ kan ló bá ní pé kóun tiẹ̀ pé gbẹ̀yìn òun tiẹ̀ ti wá ní fóònù òun ti ní fóònù òun á pè
tó bá rí pé o ti pẹ́ ń bẹ̀rẹ̀ pé o ti ibẹ̀ yẹn wọ́gọ̀ ò ní fẹ́ jáde mọ́ wọ́n máa fi ẹlẹ̀ wà ló máa ṣe irun ta so òun máa lọ ṣe irun ta ibẹ̀ ò kì í ṣe ilẹ̀ Yorùbá o Àbújá ni ibi tó ń fa àwọn sí ń tà wọ́n ní àwọn máa lọ ṣe irun ta wọ́n bá ti ṣe irun tán ti mọ àwọn léwọ́ má dókè má délẹ̀ náà máa wò lọ àwọn máa ṣe irun ta àwọn padà bọ̀ wá síbẹ̀ nìyẹn níta gan àwọn tó máa rí kọ́sítọ́mà àwọn tó bá ní boyfriend tó bá ní pé òun fẹ́ máa déètì àwọn kò sí wàhálà iṣẹ́ tí mò ń ṣe eré bí àmì tí ń ṣiṣẹ́ ó dẹ̀ máa gbà mọ́ra àwọn dẹ̀ máa fẹ́ boyfriend àwọn bẹ́ẹ̀ àwọn máa fẹ́ boyfriend wọn a máa wá ẹlòmíì boyfriend ló máa sùn lọ́dọ̀ ẹ̀ mọ́júmọ́ tí ó wà tí ní customer máa pé boyfriend ẹni ó dẹ̀ máa wá àwọn security yẹn ti wá mọ́ àwọn bí máa yẹn bá ti dé gan sẹ̀ gan wà mí ò lè dé kó máa gbé nǹkan wá tó gan àwọn máa ṣe ọ̀gá God go bless you for us ó láyé ibẹ̀ yẹn ti wá mọ́ àwọn lára ó láti ṣe wọn wá ní ọmọ rẹ̀ mọ́mí òun kan tó mú wá bẹ̀ tóun tó lọ ṣáájú òun ó wá sick òun wá pè ọ̀gá yẹn pé kò jù òun fi kọ́ ọmọ yẹn kú ló bá ní pé pé there's no tí wọ́n mẹ́ka dùn náà ẹjọ́ àti ṣeun wọ́n wá gbé ọmọ yẹn lọ sí hospital ọ̀gá yẹn ló gbé lọ fún wọn lára ẹ̀ wọ́n wá detect kò lè HIV ó dẹ̀ ti bọ́ sọ́wọ́ ó ti kúrò bó ṣe kó kúrò àti ṣeun bá bí ọ̀gá yẹn mo ní mo fọlọ́n búra tí n bá ti dé traces pé mo sọ fún anybody mo ní kó jù tí bá ti dé traces pé mo sọ fún anybody kó jù nítorí Ọlọ́run kó pa ọgbà àwọn tó wà níbàyí mo ní kó jẹ́ kí n lọ gbé ọmọ ẹ lọ sílé fáwọn tó ní kó má jẹ́ kó ọmọ ẹ kú sí bíbáyìí orúkọ mi náà ń dákìrì gbogbo ìgbẹ́ yẹn ní ló bá ní kí economic security méjì kó tẹ̀lé wa lọ aṣáàgbé wọ́n ti mọ̀ pé HIV lóní wọ́n ti fún un lóògùn ó ti ń lóògùn yẹn bọ̀ HIV yẹn ti bọ́ sí ó ti pẹ́ lára ẹ̀ gan sickness yẹn ti mú ó ti late so kò sóògùn ó ti late lẹ́yìn gbogbo máa retí ọjọ́ kú abadilé pàpẹ́tì bẹ́ẹ̀ ọmọ rẹ̀ mọ́mì mi ni gbàtàgbédélé aló sick níbi iṣẹ́ wọ́n check ẹ̀ wọ́n lọ bá ní pé HIV ni àwọn ẹbí bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ ọ̀gá yẹn fún mi lówó ó ní kí n fáwọn òbí ẹ̀ gẹ́gẹ́ náà lówó tó ti save bòtá kó lọ́wọ́ àfúnbáyà àfúnyẹ àní ó lè HIV gbàtọ́ mi pé ó lè HIV ni wọ́n mọ̀ pé mi ò lò wọ́n mọ̀ pé wọ́n ò lò mo lọ rí mọ́mì mi gbà sí máa rí mọ́mì mi àti ṣeun ipò tí mo bá mọ́mì mi ò dáa mọ́mì mi ti ń sick kí ló fa sickness wọn ní ronú mi bí ti báwo wọn nígbà tí mo lọ tán tí bàbá mi ò rí mi tí bàbá yìí wọ́n ṣe bàbá mi kọ́ mo sọ fún yín ìyá mi gbé mi wá fẹ́ ni ṣé àkọ́ mo sọ fún yín pé ìyá mi ìgbà tí ò rí ibi tó fẹ́ sùn ibi tó ń gbé láti ìlú wọn ló ti lóyún bí nǹkan kan àjọ́nà ó ṣàgbé ibi tó ń ṣàgbé ni ẹni tó wá ń gbé bẹ̀ ọ̀pọ̀ ọmọ ẹ̀ àti ìgbà tó ń ṣe bẹ́ẹ̀dẹ̀ fún mi tí mo pọ́jú kan tẹ bá rántí ikú wọn fẹ́ gba bisikíìtì ọmọ pé kí ló ṣe tó máa ná mọ́ mi ìyá ìsọ̀kò kó gbé àtẹ̀mí àtọmọ kákó òun lé òun mọ́mì mi àtẹ̀mí kákó òun lé òun la fi di pé mọ́mì mi rìn kiri bàbá yẹn fi rí mọ́mì mi tó fi fẹ́ mọ́mì mi tó sọ pé òun lòún lọ́mọ tó dẹ̀ fi fún mi orúkọ ẹ̀ mo jẹ́ ń jẹ́ orúkọ ẹ̀ ni mo jẹ́ ń jẹ́ wà pẹ́ bàbá mi ní pọ́ ẹ̀sán mo ní kí gbọ́n lọ sọ́sìpítà mo pè máa yẹn pé mi nílé wálé báyìí o ara mọ́mì mi ò yá oníṣègùn wa wò mí ní rárá ó ní òkè kí n tẹ́kẹ̀ ara mi ni mo ti gbọ́ kí n tẹ́kẹ̀ mọ́mì mi mo ti gbọ́ àbànà àtẹ́sítì mọ́mì mi wọ́n ní pastoral stroke àti à ń tọ́jú wọn àtọ́jú mọ́mì mi ara wọn yá díẹ̀ mo sọ wọn ìgbé kí mímí padà sílùú wọn kọ́ lọ tẹ́kẹ̀ ara wọn nílùú wọn pé ibi tó ń wà ìmáà yóò ní tọ́jú wọn a ní rárá àwọn òkú ní ọkọ àwọn olùlú àwọn àbúrò mi tó wà lọ́dọ̀ àbúrò dáàdì wa àbúrò mọ́mì wa kan tó wà ní Ṣàngó ìyẹn ti ń ṣiṣẹ́ ó ti bó jáde sí ìwé mẹ́fà báyìí ọkùnrin ni olóhùn kò ṣe mọ́ iṣẹ́ fọ́níṣọ̀ lòún ṣùkọ́ so òun náà máa ń wá tó bá ti ní ó máa drop ẹ̀lẹ́ fún mọ́mì mi òun náà àjọ tó padà lọ ìyẹn sọ pé òun fẹ́ gbalé ní Ṣàngó pẹ́kí mi máa bọ̀ ní Ṣàngó kóun níbi máa tọ́jú wọn àbúrò mi tèmi àtijọ́ máa ń lájọṣepọ̀ yẹn wọ́n ti gbóhùn lọ sílùú àwọn dáàdì mi ibẹ̀ ló wà so kékeré tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí oníwà lọ́dọ̀ wọn ìyẹn lè ṣe kéré bí ọmọ ọdún 5
ṣe mẹ́fà ni.